interview kan bẹ tí bá Gani Adams ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí buhari náà láti máa rí but point kan tán sọ ń bẹ̀ ni mo fẹ́ sọ sí point kan tán sọ ń bẹ̀ ni mo fẹ́ sọ sí gẹ́gẹ́ bí ọgbọ́n orí tèmi o point yẹn ó kù díẹ̀ káàtó Ààrẹ Ọ̀nà Kakanfò Ìbà Gani Adams ẹ̀yin mo fẹ́ dojú ọ̀rọ̀ yìí kọ̀ọ̀kọ̀ o mi buyín o ọ̀tọ̀wọ̀ ni mo sì fi dárúkọ yín à ń sọ̀rọ̀ pé ká fọwọ́sowọ́pọ̀ à ń sọ̀rọ̀ wípé ká wà lọ́kàn à ń sọ̀rọ̀ wípé security ogun ọ̀gbọ́dọ̀ kó ilẹ̀ Yorùbá kí wọ́n á ní ẹ̀ẹ́dẹ́ sọ wípé ẹ̀yin ò kí ń sọ̀rọ̀ ìjọba tó wà níta yìí ìjọba tó wà níta tó wà lórí àlééfà Yorùbá ni Yorùbá sì lẹ́yìn náà gbogbo ibi tí wàhálà yìí ti ń wájú bá a ṣe ń gbọ́ wọn ní àwọn Niger àwọn kan wá láti outside àwọn kan wá káàkiri láti disturb orílẹ̀-èdè Nàìjíríà láti máa jẹ́ kí gbogbo nǹkan dàrú sọ wá dáa kí àwọn èèyàn sùn kán mọ́ rọrùn sùn ni ẹ̀yin jẹ́ ní Ààrẹ Ọ̀nà Kakanfò ẹ wá fọ pọ́ǹtì kan pé ìjọba tó wà lọ́wọ́ yẹn ò kí ń sọ̀rọ̀ wọn o torí pé ẹ̀ kí ń sọ̀rọ̀ ìjọba náà ẹ̀ ṣe ni dá sí ọ̀rọ̀ ààbò ìlú ó kù díẹ̀ káàtó bàbá pé ìjọba tó wà níta yìí ẹ̀yin ò kí ń sọ̀rọ̀ ìjọba ẹni tí ń ṣe ọ̀rẹ́ ìjọba tó wà ní níta yìí ní Sunday Igboho torí ẹ̀ ní òun ló ní dá sí ọ̀rọ̀ ààbò ìlú Ààrẹ Ọ̀nà Kakanfò níyìn mo dẹ̀ mọ̀ pé oyè yẹ ó yẹ ẹ̀yin náà dáadáa o ẹ mọ̀ tún oyè tẹ́ jẹ́ o ẹ mọ̀ o Ààrẹ Ọ̀nà Kakanfò yín tọrọ mọ́ oyè yín ni pé nǹkan ò gbọ́dọ̀ dàrú ìlú ò gbọ́dọ̀ bàjẹ́ ogun ọ̀rẹ́ sì gbọ́dọ̀ kólẹ̀ Yorùbá tó bá tẹ̀ jẹ́ pé ìjọba tó wà ń ta yìí ni iná fẹ́ ṣe ìdíwọ́ torí pé ń sọ̀rọ̀ wọn ẹjọ́ rẹ̀ wọn lágídí torí pé ẹ fẹ́ jà fún ẹ Yorùbá ẹ fagídí bá wọn sọ̀rọ̀ ẹ tó bá tẹ̀ wá dọjọ́ wájú ẹ pé ní tó jẹ́ kí n jàjà yìí tó sì jẹ́ kí n jáde nígbà tí gbogbo nǹkan bá rọlẹ̀ ẹ wà ẹ̀ṣẹ̀ wá sọ síta pé gbogbo ìgbà yẹn mi ń ṣe èmi àti ìjọba tó wà ń ta ààrẹ o Bọ́lá abẹ́ Tinubu ààrẹ o àmọ́ mo mọ̀ọ́mọ̀ bá wọn rẹ́ torí ilẹ̀ Yorùbá mo mọ̀ọ́mọ̀ gbà fún wọn torí ilẹ̀ Yorùbá èmi ò rò pé ipò yín ipò òṣèlú ni ipò yín èṣepò òṣèlú o ipò yín èṣepò táwọn olóṣèlú máa wá bá yín tá máa rà yín ipò yín èṣepò tó yẹ pé ẹ máa ṣiṣẹ́ fún olóṣèlú kankan ipò yín ipò ilẹ̀ Oòduà ilẹ̀ Yorùbá lẹ gbé dání kódà tó bá ń sọ̀rọ̀ òṣèlú kò yẹ kẹ́ ẹ dá sí tí wọ́n bá wá kí yín bí wọn ò sì wá kí yín kò sí tó kẹ́yìn pẹ̀lú olóṣèlú ẹ fi wọ́n lẹ̀ kódà kàráǹgídá tó bá jẹ́ pé owó kan tó lóṣèlú fẹ́ fi sọ̀pọ́tì yín gbogbo àwọn mẹ̀kúnnù ọ̀dà owó gbogbo ọmọ Nàìjíríà láti ní dókè òkun wọ́n mọ support tó bá ti rí pé yes ẹ̀ ń fò tọ́nu ṣogun tẹ̀ ń ṣe kí ló kàn yín wọn pé kì í sọ̀rọ̀ ìjọba tó wà níta pọ́ǹtì tó jẹ́ kí n jáde sọ̀rọ̀ ni o ẹ̀yin ò kí ń ṣe ọ̀rẹ́ ìjọba tó wà níta yìí kí wọ́n kàn yín pẹ̀lú pé ẹ fẹ́ bẹ̀rẹ̀ nǹkan sọ̀rọ̀ lórí pé ẹ fẹ́ dá ẹ gẹ́gẹ́ bí ipò yín láti dáàbò bo ọmọ Oòduà so torí pé ẹ kì í sọ̀rọ̀ ìjọba káwọn èèyàn máa kú torí pé ẹ kì í ṣe ọ̀rẹ́ ìjọba kó kó wa torí pé ẹ kì í ṣe ọ̀rẹ́ ìjọba tó wà níta yìí kí ọmọ Yorùbá kó dẹrú bàbá pọ́ǹtì yẹn nínú gbogbo tàbí ìtẹ̀sẹ̀ yẹn ó kú díẹ̀ káàtó torí ọmọ Yorùbá ká má bàa dẹrú ká má bàa dẹrọ yìí ẹ dọ̀rẹ́ wọn lágídí ẹ dọ̀rẹ́ ìjọba lágídí kádọ̀bálẹ̀ farara kò ní ká mọ̀ ká ẹ dọ̀rẹ́ wọn lágídí tí Sunday Igboho bó ṣe wà yẹ tẹ́yìn náà sì wà bọ́dà yín ni tẹ́ fọwọ́sowọ́pọ̀ ó dá mi lójú pé yóò tún ṣèso rere jù báyìí lọ pẹ̀lú àwọn ẹ̀ṣọ́ aláàbò tí gbogbo wọn náà tún dúró ẹjọ́ ló wá torí ẹ mọ̀ ìjà tán wà ń bọ̀ ìbọ̀ àwọn ládẹ́ẹ̀dẹ́ o
ọ̀rọ̀ yìí kì í ṣeré o kì í sọ̀rọ̀ pé à ń tọ́ ìdánwò ṣèlú à ń gba billions of naira kì í sọ̀rọ̀ pé à ń kọ proposal pé a nídìí owó ẹ̀fọn olóṣèlú náà ṣáàyè wọn báwọn ṣe máa ṣe nù gbogbo wàhálà tó ṣẹlẹ̀ náà àwọn náà dálẹ̀ o àwọn olóṣèlú náà dálẹ̀ o àwọn náà dálẹ̀ lágbára wọn ọ̀ká mọ́ yìí o tòkí wá ló kù ju pé kó lórí ó dorí ẹ̀ mú lọ mo sọ ní ọ̀rọ̀ mi àwọn terrorists yìí à ń pariwo àwọn fúlàní míì tí ń bá wa gbé tipẹ́tipẹ́ tó yẹ pé wọ́n jẹ́ èèyàn wa tẹ́sí ṣe dáadáa sí wa tí wọ́n ti ṣe èèyàn bí tá a mọ̀ wọn tó ń bá wa gbé tó jẹ́ pé ọmọ Yorùbá ti fọ́mọ fúlàní ọmọ fúlàní ti fọ́mọ Yorùbá àti ní táwọn ẹ̀yẹ ti wà àwọn tó jẹ́ terrorists yìí àwọn ìran ọ̀daràn ni wọ́n ọ̀daràn gangan làwọn àwọn wáyé wá dáràn ni wọn ò sì lójú àánú kọ́bọ̀ ni mo ṣe ń sọ fún àwọn fúlàní tó jẹ́ tiwa náà kẹ́yìn ló ẹ̀ jáde kẹfẹ̀ wọnú hàn kẹ́yìn ló níbi tẹ́tí mọ́ attack mo lè mọ̀ pé yẹ ẹ̀sẹ̀ yìí lè ẹ̀ ṣara wọn àwọn èèyàn lè mọ̀ pé kìí ṣe pé inú yín dùn sí nǹkan tó ń ṣẹlẹ̀ Ààrẹ Ọ̀nà Kakanfò ọ̀rọ̀ yẹ ẹ má bínú o ẹ má bínú o tọ̀wọ̀tọ̀wọ̀ ni mo fi tẹríba ẹ má bínú o ọ̀rọ̀ yẹ pé ẹ kì í ṣe ọ̀rẹ́ ìjọba tó wà níta yìí ní tó túmọ̀ sí ni pé torí ẹ̀ ni ò jẹ́ dá sí ní tó wà nílẹ̀ yìí ẹ jọ̀rẹ́ wọn lágídí torí pé ẹ fẹ́ jà fúnlẹ̀ Yorùbá ìgbà mélòó ni èèyàn fi ń bára wọn ṣọ̀rẹ́ bẹ́ẹ̀ ṣe náà ń ṣọ̀rẹ́ ìjọba tó wà níta yìí tó bá tó dọjọ́ wájú mi tí ìbò mi bá tún bọ̀ ẹ tún lè dọ̀rẹ́ wọn ṣé gbẹ̀dẹ̀ ṣẹ̀ wá lẹ́dọ̀rẹ́ wọn ẹ wà ní àti ń bá wọn ṣe nísìn ẹ̀yin èso olóṣèlú kí wọ́n kàn yín torí ìtumọ̀ pé mi kì í ṣe ọ̀rẹ́ ìjọba tó wà níta yìí ni pé ṣe fẹ́ gbọ́sà ìtòwé pé ẹ ti sọ̀rọ̀ ayé dolóṣèlú kí ni tiyín pẹ̀lú òṣèlú àwọn olóṣèlú mọ bá ṣe máa ń bára wọn fa o wọ́n dẹ̀ mọ wàhálà tó máa ń bára wọn fa wọ́n sán lórí wọn ṣeré àgbákò ni wọ́n o àgbákò làwọn olóṣèlú bọ́bọ́ pábò bọ́ bù lẹ́sẹ̀ ni o odidi Ààrẹ Ọ̀nà Kakanfò kí wọ́n á kàn yín pẹ̀lú àwọn olóṣèlú kí ni tiyín pẹ̀lú wọn ẹ wá ní ẹ kì í ṣe ọ̀rẹ́ ìjọba tó wà ń ta yìí torí ẹ̀ ni ò jẹ́ kẹ́ ẹ dá sí ọ̀rọ̀ ààbò tó túmọ̀ sínú o bí mo ṣe gbọ́ pọ́ǹtì tí mo mú bẹ́ẹ̀ nǹkan tó túmọ̀ sínú o bàbá kò ní bàjẹ́ o ẹ dọ̀rẹ́ wọn lágídí o níta gbé dání ojú bá lọ o àwọn ìjọba sì náà pé àwọn náà kọ̀ǹtró gbogbo wa bí àwa bẹ́mi ṣe ń sọ̀rọ̀ yìí abẹ́ ìjọba ni mo wà ẹ̀yin gan Ààrẹ Ọ̀nà Kakanfò abẹ́ ìjọba lẹ wà o àfi tó bá jẹ́ pé ẹ jẹ́ president ló kù nígbà tẹ́ ẹ sì ti jẹ́ president yẹ ẹ láti gbà fún ìjọba tó bá wà ń ta náà ni o ẹ gbà fún wọn kẹ́ ẹ lè save the Yorùbá o ẹ bá wọn rẹ́ o ẹ dọ̀rẹ́ wọn o àmọ́ statement pé èmi ò kì í sọ̀rọ̀ ìjọba tó wà níta yìí tẹ́ ẹ sọ yẹ bàbá ẹ má bínú o tọ̀wọ̀tọ̀wọ̀ mo fi sọ ìbú yín o bàbá ẹ dákun ẹ tó bá tún àníyẹ rò ẹ di ọ̀rẹ́ wọn tẹ́ ẹ bá tẹ́ ẹ fẹ́ dọ̀rẹ́ wọn nínú àwọn náà tó ń sọ pé kẹ́ ẹ má dọ̀rẹ́ àwọn ṣebí fún ààbò ni ẹ fa Sunday Igboho mọ́ra gbogbo yẹn ẹjọ́ fara yín mọ́ra ẹjọ́ sàsọyípọ̀ ẹ jẹ́ gbogbo nǹkan wà pọ̀ níwájú ọmọ àtẹ̀yàn àwọn OPC náà níbi tí wọ́n ti ń kópa tiwọn o tipẹ́tipẹ́ o yàtọ̀ sígbà kan tó yẹ pé àwọn ará wọn kan nínú wọn tó yẹ pé tán bá kẹjọ́ níwájú wọn kí wọ́n gbà ìyàwó kí wọ́n ní ọkọ wọn ní ọkọ lánàá fẹ́ẹ́ dákú nígbà kan nìyẹn o wọ́n tún mú ìyàwó ẹ̀ sábẹ́ bọ́ ní ṣe kò sí ẹ̀ mọ́ ní OPC dúró wọ́n dẹ̀ wá káàkiri wọ́n ti ní ẹ̀ka tó pọ̀ ẹ má jẹ́ ní òde ọ̀tẹ̀ kọ́ dá ọ̀tẹ̀ sílẹ̀ láàrin wa torí níbi tá a bá ti ní abẹ́ jàjàgbara abẹ́ jà fúnlù tó ipá àwọn tá a fẹ́ jà fúnlù náà tó wá dọ̀tà ara wa tá à ń bára wa jà tá à ń bára wa sọ ọ̀rọ̀ kọ̀ bá kún gbé ẹjọ́ sáwọn ọ̀tá gangan ò ní wọlé sí wa láàrin níbi ẹnìkan bá ti ṣe àṣeyọrí kan téèyàn kan sì tún fà wá sílẹ̀ pé torí pé a fẹ́ gboríyìn pé báwo ló ṣe fẹ́ jóun ní ó gboríyìn báwo ló ṣe fẹ́ jóun ní ó gbògo báwo ni ó ṣe fẹ́ jóun àwa tá a ti wà ń bẹ̀ tipẹ́ ńkọ́ a nídìí gbogbo yẹ o gbogbo OPC wọ́n ti ń gbìyànjú tipẹ́ ibà Gani Adams ẹ dákun ẹ di ọ̀rẹ́ ìjọba o statement pé ẹ̀yin èkì ń sọ̀rọ̀ ìjọba ni ò jẹ́ kẹ́ fẹ́ dá sọ̀rọ̀ nù ní táwọn èèyàn tàǹsì ẹ̀ sí nìyẹn ẹ di ọ̀rẹ́ ìjọba torí pé ẹ fẹ́ gbìjà lu ẹ di ọ̀rẹ́ wọn ẹ ti ṣiṣẹ́ takuntakun sẹ́yìn ẹ fara yín mọ́ra ẹ jájọ jà fúnlẹ̀ Yorùbá lógun ọ̀fẹ́ àwọn èèyàn ń wò yín o
gbogbo bẹ́ẹ̀ sì rí táwọn èèyàn ń sọ̀rọ̀ ní social media wọ́n fẹ́ràn yín ni torí wọ́n mọ̀ pé ẹ lè ṣe pé ó níbi tẹ́ ẹ ti lè ṣe ẹ dẹ̀ ní gbìyànjú ó níbi tẹ́ ẹ ti lè ṣe ẹ fara yín mọ́ra Sunday Igboho brother yín ni ẹ fara yín mọ́ra ẹ jọ wà papọ̀ ẹ jà fún ìlú Yorùbá ọ̀rọ̀ yìí pé èmi ju èmi ò jọ tani ní kíní kan tani kíní kan ẹ jẹ́ gbogbo wọ́n jà fún ilẹ̀ Yorùbá yìí àwọn ilẹ̀ Haúsá wọn ti kóra wọn jọ́ bẹ́ẹ̀ o wọ́n ṣe ra wọn lọ́kàn wọ́n ti ń jà fún wọn o bẹ́ẹ̀ bá dé gbogbo everywhere everybody ti ń jà o kálukú ti kó security jáde ìpè kí wọ́n ló dé tá a sùn tá a ní lè sùn tí wàá lọ wà dé tó báyìí ẹ ṣiṣẹ́ pẹ̀lú àwọn aláàbò òlu àwọn ọlọ́pàá àwọn sọ́jà gbogbo wọn ẹ jẹ́ kí gbogbo wọn sọ́wọ́pọ̀ bẹ́ẹ̀ bá dé Sokoto ẹ rí OPC bẹ́ẹ̀ dé Èkó ẹ rí OPC bẹ́ẹ̀ bá dé Ògbómọ̀ṣọ́ ẹ rí OPC tẹ́ bá dé Ìbàdàn ẹ rí OPC tẹ́ bá dé kò síbi tẹ́ fẹ́ dé tẹ́ ní rí OPC ṣẹṣẹ ẹjọ́ kan wà lẹ ṣe débẹ̀ ni ẹ má jẹ́ṣẹ́ yọ ọ̀dà àrùbọ̀ ìbá Gani Adams ipe ẹ kì í ṣe ọ̀rẹ́ ìjọba yẹn àwọn èèyàn ti táǹsì ẹ̀ sí pé torí ẹ̀ ni kò jẹ́ kẹ́ ẹ dá sí ọ̀rọ̀ ààbò ẹ di ọ̀rẹ́ ìjọba ńlá gidi ẹ dọ̀rẹ́ wọn ìjọba ló ní gbogbo everything ẹ dọ̀rẹ́ wọn lágídí kò sí tó kàn yín pẹ̀lú ìjọba kò sí tó kàn yín pẹ̀lú àwọn olóṣèlú ẹ má jẹ́ kí wọ́n fi ètò òṣèlú kí wọ́n fi tẹ rẹ̀ sí yín lára ẹ di ọ̀rẹ́ ìjọba àmọ́ pé ẹ sọ pé ẹ̀yin ò kí ń ṣọ̀rẹ́ ìjọba tó wà ń ta yín ni ló jẹ́ kẹ́ ẹ káwọ́rú ló jẹ́ kẹ́ ẹ ṣéwọ́rú kí ló kàn yín pẹ̀lú ìjọba Ààrẹ Ọ̀nà Kakanfò ní Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá kì í sóye kékeré bàbá o ẹ wá gbogbo ọ̀nà ẹni tí ó bá jẹ́ ìdíwọ́ fún yín ẹ wá gbogbo ọ̀nà láti wá gbogbo ọ̀nà pé ẹ̀yin fẹ́ jà fún ilẹ̀ Yorùbá ni ká sì ṣètò ààbò ẹ gbé gbogbo àwọn ọkọ yín dìde ẹ gbé gbogbo àwọn ẹ̀ka yín dìde káwọn náà ṣiṣẹ́ kẹjọ ṣiṣẹ́ papọ̀ olóyè Sunday Igboho ẹwọ́n náà tẹ́ ṣe méjì àlàáfíà láàrin ara yín àfẹ́ ìjà kankan torí nínú ká bá tó pé ẹnìkan jà abẹ́nìkan bínú sẹ́nìkan kò tí ń ṣàṣeyọrí mbẹ̀ téèyàn kan bá ti ń fà wá sókè ẹnìkan mọ̀ fà wá sílẹ̀ ni yóò sì mọ̀ di wàhálà ẹ dákun aláfẹ́ kojú ogun kó tó wá jẹ pàwọ́ àtàfẹ́ kojú ogun náà láti wá ń bára wá jagun àwọn ọ̀tá tẹ́ fẹ́ lọ pàdé àwọn ọmọ rẹ́rìn ni pé ẹ̀rí ẹ̀rá wọn sùn ẹgbẹ́ náà ti ń bára wọn jà ẹjọ́ sí ẹ̀lánìtì àwọn fìgìláńtì ti dúró àwọn Àgbẹ̀kọ̀yà ti dúró èmi ò rí bí táwọn fìgìláńtì ti ń ta sùn síra wọn rí àwọn Àgbẹ̀kọ̀yà táwọn síra wọn rí tí èsè pé owó kan wà bẹ́ẹ̀ bóyá owó kan wà bẹ́ẹ̀ tí ń wọlé àbí nǹkan bíi tún wà bẹ́ẹ̀ tó jẹ́ pé jẹ́ nǹkan tí owó ńlá kan tẹ̀ máa ń pín tó fẹ́ dá wàhálà yìí lẹ̀ ẹ kì í sọ̀rọ̀ ìjọba kọ́ ní alẹ́ ìdìbà ẹ bá ìjọba sọ̀rọ̀ torí pé ẹ fẹ́ gbìjà ilẹ̀ ní Oòduà ẹ fẹ́ gbìjà ilẹ̀ Yorùbá ẹ bá ìjọba sọ̀rọ̀ lágídí bí wọ́n bá láwọn ọ̀fẹ́ yẹ ẹ sọ pé yìí fẹ́ wọn àmọ́ pé ẹ̀yin wá sọ pé ẹ̀yin ò kì í sọ̀rọ̀ ìjọba tó wà ń bẹ̀ o torí ẹ̀ lẹ́ ṣe síwọ́rú kò yẹ kó rí bẹ́ẹ̀ bàbá ẹ dákun mo bẹ̀ yín ni tọwọ́tọwọ́ ni mo fi ń sọ̀rọ̀ mo bẹ̀ yín ni ẹ fara yín mọ́ra ẹ já ṣera wa lọ́kàn tó giri ọba lanu aláǹgbò ò ní ráàyè wò ní ògiri ẹ já ṣera wa lọ́kàn gbogbo àwa blọ́gà sáré ń sọ̀rọ̀ tá à ń dá sí ọ̀rọ̀ yìí tí fi ń rúná tí fi ń gbèrò ẹ jẹ́ ká sì sùúrù fà á ní tí gbogbo blọ́gà táwọn sọ náà ni pé kí gbogbo wọn ṣera wọn lọ́kàn bàbá wa Gani Adams ẹ fa Sunday Igboho mọ́ra Sunday Igboho káwọn lọ fa ìmọ̀ra ẹ jọ ṣètò àlàáfíà ẹ jọ sọ̀rọ̀ àsọyé pé tó ọ̀yá ogun ọ̀gbọ́dọ̀ kó lẹ̀ Yorùbá o ogun òsì gbọ́dọ̀ kó orílẹ̀-èdè Nàìjíríà gan torí àwọn èèyàn wá fọ́nká ní Yorùbá nìkan kọ́ bóde Kaduna ọba Yorùbá ń bẹ bóde everywhere ọba Yorùbá ń bẹ bọ́ bá sì ń dé bíbá náà ọba àwọn Haúsá ń bẹ ọba àwọn Fúlàní ọba gbọ́n bẹ àjọ wà bọ́ ni ogun ọ̀gbọ́dọ̀ kó ibikíbi ẹjọ́ tó lọ náà abẹ́yìn ni o torí tí ìlú bá bàjẹ́ wọ́n ó dà á kọ yín o tí nǹkan bá dẹ̀ wọ́ wọ́n ó dà á kọ yín o torí pé ẹdìpọ̀ tó mú èèyàn mélòó lórí àǹfààní ẹnu mi wá àǹfààní ẹwọ gbogbo gbà wọ́n ń pariwo yín social media wọ́n ń pariwo yín wọ́n fẹ́ràn yín ní bàbá ibà Gani Adams
àwọn èèyàn fẹ́ràn yín ni ẹ má wò pé àbí ń bú yín torí pé Ọlọ́run ká yín yẹ ṣe pàtàkì èèyàn mélòó lórí opportunity torí Ọlọ́run èèyàn mélòó lórí kí wọ́n máa dákọ̀ ẹ̀ pé ó yí bá Gani Adams ọ̀dọ̀wọ́ yín o sẹ́ẹ̀ ní bá wa dá sí ni ìtumọ̀ tá ń sọnù ìbá Gani Adams tí wọ́n sọ ni pé sẹ́ẹ̀ mọ̀ kò wá àràn ni ní tí wọ́n ń sọnù táwọn èèyàn ń sọ táwọn blogger tí gbogbo wọn ń sọnù o ibi tó yẹ kẹ́yìn ó rò sí nìyẹn àmọ́ statement pé ẹ̀yin ò kì í ṣe ọ̀rẹ́ ìjọba tó wà ń ta yìí tẹ́ ẹ sọ yẹn nínú interview yẹn ni mo ṣe jáde sọ̀rọ̀ wípé torí ẹ̀ ìní ẹ̀ ṣe ibi tí wọ́n tàn ṣẹ̀ sí ni pé ẹ̀ ṣe dá sọ̀rọ̀ òun ẹ̀ ṣe dá sọ̀rọ̀ ìní Oòduà bẹ́ẹ̀ bá ń ṣe ọ̀rẹ́ ìjọba tó wà ń ta yìí ẹ bá wọn ṣọ̀rẹ́ o ẹ bá wọn ṣọ̀rẹ́ o ẹjọ́ wà pọ̀ ẹjọ́ ṣe pọ̀ ẹjọ́ nẹ̀ pọ̀ ẹjọ́ wà gbọ́ ẹ pé olóyè Sunday Igboho gbogbo yín ẹjọ́ wà pọ̀ ẹgbèjalè Yorùbá o èyí tó ju wá rí iye ìṣe kò bójú mu o wẹ́rẹ́wẹ́rẹ́ wọ́n ń gbà wọ́n ń gbà mọ́ wa lọ́wọ́ tó ń bẹ gbà mọ́ wa lọ́wọ́ tó ń bọ̀ la fẹ́ kó lọ ṣé ní Haúsá la fẹ́ sá lọ ní àbílẹ̀ Ìgbò Yorùbá ẹ ronú o Yorùbá ẹ ronú ẹ̀yin alábọ̀dé Yorùbá ẹ̀yin náà bímọ o ẹ kọ́ dé bí o ilẹ̀ Yorùbá nìran yín ti ṣẹ gbogbo ẹ̀yin alábọ̀dé Yorùbá ẹ ronú o ẹ jórí yín ó pé o ẹ lọ jẹ́ kórí yín pé 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 ẹ̀yin alábọ̀dé nu o ẹ jẹ́ kórí yín ó pé o ẹ jẹ́ kórí yín pé o ẹ̀yin alábọ̀dé olórí burúkú yín ayé yín ó bàjẹ́ kẹ́yìn ni o tẹ́ ẹ bá jẹ́ kórí yín ó pé ẹ̀yin ni wọ́n fi ṣètùtù ní Yorùbá ẹ tó ń gbàbọ̀dé fúnlẹ̀ Yorùbá ẹ̀yin ni wọ́n fi ṣètùtù ní Yorùbá ẹ jẹ́ kí rẹ́pọ̀ wà láàrin gbogbo wọn ìbá Gani Adams ní Sunday Igboho ní kí rẹ́pọ̀ wà kí gbogbo nǹkan wà ẹ jájọ ṣe gbogbo ẹ̀ pọ̀ ṣé èmi ni mo ní lójú ogun ni ṣé bí ìran jagunjagun làwọn àbí ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ sẹ́yìn ní lójú ogun nísìnyí àbí ṣé ogun dàbí yín ó dàbí ẹ̀kọ́ dàbí kéèyàn sùn tìyàwó èèyàn kó máa gbádùn àbọ̀ dàbí ká ìwà ní bí apalọ̀ kẹ́ mọ́ sẹ́ nǹkan tútù mu kó máa rọrùn wọn lọ́ mọ́ jà rogo àní rogo ẹ dákun mo sọ yìí mo dúró níwọ̀nba tí mo lè sọ mbẹ̀ ibà Gani Adams lógun ọ̀fẹ́ o bàbá ẹ dákun gbé báyìí kẹ́ ẹ sì ṣàtúnṣe ṣe àmọ́ pé ẹ kì í sọ̀rọ̀ ìjọba ni ọ̀sẹ̀ kẹ́ ẹ dá sí ọ̀rọ̀ lu ìyẹn kò sọ̀rọ̀ mbẹ́ o ẹ lọ di ọ̀rẹ́ ìjọba gbogbo tó bá gbẹ̀ fún ẹ di ọ̀rẹ́ ìjọba o Ààrẹ Ọ̀nà Kakanfò níyìn o ẹ lọ di ọ̀rẹ́ ìjọba o ẹ bá wọn rẹ́ ìjọba ẹ̀yin náà ẹ fa ibà Gani Adams mọ́ra ẹ fa olóyè Sunday Igboho ẹ fa gbọ́n mọ́ra ẹ já ṣètò ààbò kí gbogbo òkú sì rọrùn àdúrà wọ́n gbà o àríbá ti ṣe o àánú ọ̀fọ̀n fún wa o gbogbo àwọn tán wà ní gbèkùn ọ̀nà ọ̀bọ lọ́jọ́ òní tọ́yọ Yusufu nínú kànga lọ́jọ́ sí yọ fún àwọn yọ o yọ fún àwọn yọ inú àdánwò tí wọ́n wà gbogbo àwọn tó ti wà káàkiri orílẹ̀-èdè Nàìjíríà tán wà nínú gbèkùn àwọn ajínigbé ọ̀nà ọ̀fọ̀ àwọn yọ o àwọn èèyàn wa tán wà lọ síbítù tán wà nínú àìsàn tí wọn ò rówó tọ́jú wọn Ọlọ́run pèsè fún wọn jẹ́ wọ́n jáde láyọ̀ o gbogbo ẹni tó wà nípò ìnira Ọlọ́run dákun tú wọn sílẹ̀ o Ọlọ́run dákun o ṣàánú fún wa dáàbò ẹ̀bùn wa ìwọ la gbójú ní o Ọlọ́run bá wa sí orílẹ̀-èdè Nàìjíríà mọ́jọ dàrú mọ́jọ túká o ọdọwọ́ rẹ Ọlọ́run ọdọwọ́ rẹ Ọlọ́run ọ̀sọ̀ yìí mo dúró náà Akóredé Ìṣọ̀lá lórúkọ mi MC 2024 last Congo don praco ẹlẹ́dàá mọ́ sùn